Ẹ kú déédéé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló ń dé sí etí ìgbọ́ yín. Lórí ètò yìí, òun la ti ń wo Bíbélì tí à ń wo ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tí à ń ṣe àtúpalẹ̀ ohun tí Bíbélì sọ gan-an. Èyí tó ní ká múlò, èyí tó ní ká fi ilẹ̀. Mo ní ìgbàgbọ́ pé bí ọ̀rọ̀ yìí ṣe ń jáde lónìí, àánú Ọlọ́run yóò máa bá tèmi tìrẹ gbé. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Ohun tí èmi àti ìwọ yóò jọ gbé yẹ̀wò, ká jọ wò ó bó ṣe rí síra. Òun náà ni pé bá a bá pàtẹ owó, àwọn mélòó nínú wa ni ò ní sọpọlọ nù? Bó o gbọ́, bá a bá pàtẹ owó, àwọn mélòó nínú wa ni ò ní sọpọlọ nù? Òótọ́ ni o. Ọ̀rẹ́ mi, owó dáa. Arábìnrin, owó dáa lọ́pọ̀lọpọ̀. Kódà láìsí owó kò séèyàn o. Láìsí owó kò sí ohun tẹ́nì kankan lè ṣe. Wọ́n jẹ́ ń tàn án. Bí ìrere gan ò bá rówó kò lè tẹ̀síwájú. Ṣùgbọ́n jẹ́ ò tiẹ̀ mọ̀ pé ìyàtọ̀ ń bẹ nínú owó àti ìfẹ́ owó. Bóyá o mọ̀. Má béèrè lọ́wọ́ ẹlòmíì, wọ́n ní ṣe o nífẹ̀ẹ́ owó ní bẹ́ẹ̀ ni, bí èpè ni o. Bí ìgbà tó nítàn ń gbéra ìṣépè ni, bá ní òun nífẹ̀ẹ́ owó. Wípé Bíbélì tí à ń gbé kiri yìí, ó pè wá nílọ̀ wípé ó tèmi tìrẹ ká má ní ìfẹ́ owó. Ọ̀rọ̀ mi lè yí ọ wà yìí. Mo fẹ́ kémi àti ẹjọ́ ìrìn àjò lórí ìtàn kékeré kan tí mo fẹ́ sọ fún ọ tó ṣẹlẹ̀ sí arábìnrin. Ìtàn yìí kò pẹ́ púpọ̀ tó ṣẹlẹ̀ ní ìhà ibì kan. Mo ẹja forúkọ bo arábìnrin láṣìírí, bí kò sẹ́nikẹ́ni náà tó bọ́ nínú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí. Arábìnrin yìí ó ní ọkọ, kódà ìgbéyàwó wọn kò tí ì ju ọdún kan àbọ̀ lọ. Wọ́n fẹ́ràn ara wọn púpọ̀ púpọ̀ torí pé ìgbéyàwó alárédè ni. Ìyẹn ni pé ìgbéyàwó àwọn akọ̀wé, wọ́n wọṣọ funfun, wọ́n wọ kóòtù, wọ́n pèrò wá, wọ́n lọ sí kóòtù, wọ́n tún lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n pa màálù, wọ́n ṣe ráìsì, wọ́n ṣe oúnjẹ rẹpẹtẹ. Ìgbéyàwó yìí dára lọ́pọ̀lọpọ̀ torí pé ìfẹ́ ń bẹ láàrin tọkọtaya. Ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ra wọn tán, àwọn èèyàn ń wò wípé ó yẹ kí ìfẹ́ yìí kó tutù, ṣùgbọ́n rọ́ ni o, ó ń lè ṣe ni. Tọkọtìyàwó wọn á jọ dáná pọ̀, wọn á jọ jẹun, wọn á jọ mu, wọn á jọ gbafẹ́. Kódà tí wọ́n bá fẹ́ nájú jáde, wọn á tún jọ rìn pọ̀. Àwọn èèyàn ń wo àwọn méjèèjì gẹ́gẹ́ bí ìgbéyàwó tí àwọn náà ń gbàdúrà rẹ̀ ọmọ tiwọn. Kíni kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan. Èyí gan ni mo fẹ́ fi ṣàlàyé ohun tí à ń ṣiṣẹ́ lé lórí lónìí. Má gbàgbé o, ohun tí mo wí ni wípé bá a bá pàtẹ owó, àwọn mélòó nínú wa ni ò ní sọpọlọ nù? Ọkọ arákùnrin ó wà ní balùwẹ̀ ní àwọn ilé kan tí wọ́n ń pè ní fíláàtì. Ó ń wẹ̀ lọ́wọ́ náà gbọ́ kokoko lẹ́nu ọ̀nà, wọ́n lálejò. Ìyàwó ti múra tẹ́lẹ̀ láti wẹ̀, oró sọmọ́ yà. Ṣùgbọ́n torí pé àlejò wà lẹ́nu ọ̀nà, àwọn ìrìn lọ sí ẹnu ọ̀nà. Béèrè ta ló wà lẹ́nu ọ̀nà? Ẹni tó dáhùn ó mọ̀ dáadáa torí pé ọ̀rẹ́ ọkọ rẹ̀ ni. Jẹ́ ń pe orúkùnrin àlejò tí wọ́n ní ìjẹun fún lórúkọ kí n pè ní ọ̀gbẹ́ni Akílápá. Ìṣe orúkọ rẹ̀ o. Lónìí èmi arákùnrin Akílápá, ọ̀rẹ́ ọkọ rẹ̀ ni. Ló bá ṣílẹ̀kùn. Arákùnrin bá rárí wọlé, wọ́n wà ní ibi tí à ń pè ní ibi ìgbàyẹnlálejò. Àwọn olóyìnbó ń pè ní living room. Ọkùnrin béèrè, ó ní ọkọ rẹ̀ ńkọ́? Ó ló wà ní balùwẹ̀ ní yàrá rẹ̀ lókè, ó ń wẹ̀. Ọkùnrin Akílápá yìí ó ní ìwà kan tí àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ̀ dáadáa. Kódà àwọn ọ̀rẹ́ rẹ̀ gan wọ́n ti sín ìyàwó wọn ní gbẹ́rẹ́ ìpàkọ́. Ọ̀rẹ́ wa Akílápá yìí alágbèrè ni o. Gbogbo wa ń dọ́gbọ́n sá fún ni, ó ń dọ́gbọ́n ṣe ṣìnà. Akílápá wọ̀ tún ó wò sí. Kò rẹ́nìkẹ́ni lágbègbè. Ló bá pe orúkọ rẹ̀. Tó o bá lè túrò, ó jẹ́ kí n wo òhò rẹ̀. Ó fún ọ lẹ́gbẹ̀rún 10. Ẹ̀rù bà arábìnrin pé kí ni ọ̀rọ̀ kátikàti, ọ̀rọ̀ rédèrèdè. Arákùnrin Akílápá, ọ̀rẹ́ yín mà wà lókè, kí lẹ̀ ń sọ lẹ́nu ẹ̀? Akílápá bá tọwọ́ bàkù, ló bá kàwé yìí. Ẹgbẹ̀rún kọ̀ọ̀kan, ó kà dórí 10 gbáko. Ló bá nà sí arábìnrin, ó ní kó gbà kó mú dání. Gbígbà dání, tó o bá lè kó kàn túrú ẹ báyìí,
òun kàn tiẹ̀ fẹ́ wo ìkòkò rẹ torí pé mo ti ń wù ọ́ gẹ́gẹ́ bí aya ọ̀rẹ́ mi ẹwà pọ̀ lóòótọ́ sì ni ẹwà pọ̀. Obìnrin wòkè ó wọlẹ̀ ó wọwọ́ ọ̀tún wọwọ́ òsì bọ́ rẹ̀ ò tí ì wẹ̀ tán. Bàbá ń pàtẹ owó, àwa mélòó nínú wa ni ò ní sọpọlọ nù. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìró ara ẹni sókè lórí Ohùn Àánú podcast ní samologo.com.ng. Ohùn Àánú tẹ̀síwájú. Ẹ wo ní kíámọ́sá arábìnrin bá túrò ló bá túrò ní ìhùwà ọmọlúwàbí ó nawọ́ báyìí bí ẹyẹ tó fẹ́ fò ó ní iṣẹ́ ẹ ti rí. Arákùnrin Akílápá wò ó wò èyí tó fẹ́ wò ń bẹ̀ ó lóun ti rí ó ló tàn. Lóbìnrin bá rorò padà. Akílápá ní jọ̀ọ́ bá mi sọ fọ́kọ rẹ pé mo béèrè rẹ̀ a ó máa tún ríra nírọ̀lẹ́. Ló bá lọ. Arábìnrin kò dọ́gbọ́n tọ́jú owó iṣẹ́ ìṣẹ́jú mélòó wọ́n dẹ̀ ní arákùnrin ṣàgbèrè ó kàn wò ó já ebi àkànwò amójú ẹ̀ kúrò ní. Nígbà tí ọkọ rẹ̀ wẹ̀ tán ta ló béèrè mi lẹ́ẹ̀kan ó ní ọ̀rẹ́ yín mà ní ó ní ọ̀rẹ́ mi wo ni ó ní ọ̀rẹ́ yín arákùnrin Akílápá òun ló béèrè mi màá bá Akílápá jà débi pé ọkọ rẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ yẹn. Nígbà tí n bá bàjà tán màá tún lọ fẹjọ́ ẹ̀sùn ìyàwó ẹ̀ tí n bá fẹjọ́ ẹ̀sùn ìyàwó ẹ̀ tán màá gbogbo àwọn àjọṣepọ̀ tó wà láàrin èmi àti ẹ̀ màá gé sí wẹ́wẹ́. Wá ní kí ni ará Akílápá ṣe fún yín? Ó ní òun béèrè láti bí ọ̀sẹ̀ kẹta rèé tó ti yá 10,000 lọ́wọ́ mi ó sì lóun ó sanwó yìí ó ti tọ́sẹ̀ méjì sẹ́yìn tó ṣe lóun ó san ó ń pè ní dèní ó ń fọ̀lá dọ́là ó wá tilẹ̀kùn ilé mi pẹ̀lú ìgboyà ó tún béèrè mi kò tún dúró dè mí ó tún padà kò tún fowó mi ránṣẹ́. Wàhálà máa wá o. Olùgbọ́ mi kò tí ì yé ọ ọ̀rọ̀ yìí ò tí ì yé ọ ó ti yé wọ yóò dáa fún yín. Ìyẹn ni pé ẹ̀ ń fọkàn bá mi lọ. Ọgbọ́n ọmọ kàrúrù ni arákùnrin Akílápá lò fún obìnrin yìí o. Ó kàn wo sinimá ọ̀fẹ́ ó kó 10,000 tó bọ́kọ rẹ̀ jẹ́ ó kó wá. Mọ̀ wò pé tóbìnrin ìbárówó òun mà lè wo sinimá ọ̀fẹ́ ẹ̀bẹ́ mọ̀ àwọn alágbèrè. Ó sì dọ́gbọ́n ó lóun ó fún 10,000 tó bá lè jẹ́ kí òun wòwò òun pẹ̀lú ìbínú pẹ̀lú ìbànújẹ́ ó yẹ kó ti yé wa. Yẹn ni pé pẹ̀lú ìbínú ọkọ pẹ̀lú ìbànújẹ́ ìyàwó. Bá ṣe ń sọ lọ́wọ́ ó ní ẹ̀rọ alágbèéká ọkọ arábìnrin yìí bá dún. Nígbà tó máa wojú ta ló ń pè é ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ Ọ̀gbẹ́ni Akílápá ló bá wò báyìí òun náà ló ń pè mí oníranù. Yẹn ní ẹ̀ ló ó ní ọ̀rẹ́ mo ṣẹ̀ṣẹ̀ kúrò nílé ẹ̀ ní ìsinmi mo ti fi 10,000 yẹn mo ti fi rán ìyàwó ẹ̀ sí ẹ o. Ó ṣe ń jíṣẹ́ fún mi ń sìn náà ni a ó máa ríra nírọ̀lẹ́ pẹ̀lú ìtìjú àti ìbànújẹ́. Ìyàwó arákùnrin ó padà lọ sínú yàrá ẹ̀ ó lọ wo ibi tó kówó sí pẹ̀lú èpè ní dá fọkùnrin ayé rẹ̀ ò sì ní dá. Ó ń ṣépè sínú ìyẹn ni pé sóònú èkó àmúmọ́ra. Bàbá ń pàtẹ owó àwa mélòó nínú wa ni ò ní sọpọlọ nù. Jẹ́ kí n fi kíní kan hàn ọ́ ná nínú Bíbélì ká tó tẹ̀síwájú ọ̀rọ̀ yìí. Nínú ìwé Tímótì kínní orí 6 ẹsẹ̀ 10 tó bá ní Bíbélì lọ́wọ́ jọ̀ọ́ bá mi gbé kó lè ṣẹlẹ́rìí mi. Tímótì kínní orí 6 ẹsẹ̀ 10 Bíbélì sọ pé nítorí ìfẹ́ owó ni gbòǹgbò búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n sì fi ìbànújẹ́ púpọ̀ gún ara wọn ní ọ̀kọ̀. Bóòrí báyìí Bíbélì ló sọ bẹ́ẹ̀ o kì í ṣe mí o. Mo sọ fún wa pé ohun tí Bíbélì bá sọ gan-an òun láwọn máa ṣiṣẹ́ lé lórí. Ó ní ìfẹ́ owó kò sọ pé owó ó ní ìfẹ́ owó yẹn ni pé àti ní owó ọ̀tọ̀. Tí ènìyàn bá ní ìfẹ́ owó ṣe ló ń fi ohun búburú gbogbo tó ń sọ di àkọ̀ tó fi ń gúnra rẹ̀. Ó tilẹ̀ ní àwọn kan tó burú jù orí ìfẹ́ owó àwọn míì á sì ṣáko kúrò nínú ìgbàgbọ́. Wo àsámọ̀ kan wà tá a máa ń pa fúnra wa. Mo kórìíra àsámọ̀ náà lọ́pọ̀lọpọ̀. Jẹ́ pa fún wọn bóyá òun náà ti sọ́rí. Bó bá ti sọ́rí má sọ mọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wá ní ẹnu kìnìún lówó wà. Irọ́ ni o, ikú ló wà lẹ́nu kìnìún. Bá tiẹ̀ kó pamọ́ sẹ́ni kìnìún ẹ̀ ń bá tọwọ́ bọ̀
ó ṣeé ṣe ó bá bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni gbàgbọ́ àwọn kan ṣe rí tí a bá ń sọ̀rọ̀ owó. Wò ó, kí ni iṣẹ́ rẹ ọ̀rẹ́ mi? Àwọn kan ń ṣe àwọn iṣẹ́ kan tó léwu. Wọ́n kan láwọn ń ṣe fàyàwọ́. Tí ìjọba bá ní ẹ má dáwọ́lé, wọ́n á sì dáwọ́lé. Ewu wà níbẹ̀ o. Ìfẹ́ owó ni. Torí pé tí a bá pàtẹ owó, ọ̀pọ̀lọpọ̀ á sọpọlọ nu o. Ìwọ̀nba ènìyàn ni ò ní sọpọlọ wọn nù. O rà wọn kan láì ṣe páàtì mọ́tò ni wọ́n ń tà. Nítorí ìfẹ́ owó, wọ́n á sì máa ta páàtì èèyàn. Ẹ̀rù sì bà wọ́n, ènìyàn ẹlẹ́ran ara bíi tiwọn. Iṣẹ́ wo ni wọ́n fi ń lọ ọ̀rẹ́ mi? Kò kí sára o má wówó débi tí ò yẹ. Torí tó bá ti ń wówó débi tí ò yẹ, ìfẹ́ owó ni o. Nígbà tí a bá pàtẹ owó ọ̀rẹ́ mi, ó yẹ kó sọ́ra rẹ jí wípé irọ́ o, ìbùkún Ọlọ́run ní mú ní là, sìstá. Ẹlòmíì á sì sọ gbogbo àǹfààní ayé ara rẹ̀ nù. Ó mọ arábìnrin kan bó ṣe jáfáfá tó níwájú Jésù, Blackberry, mọ̀ tán pè bẹ́ẹ̀. Fóònù àgbéká kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n pè ní Blackberry. Ẹ má bínú àti pè dáadáa, kò rọrùn lọ́pọ̀lọpọ̀ torí èdè òyìnbó ńlá ni. Torí Blackberry, gbogbo ire ara rẹ̀ àwọn ọkùnrin sì gbà mọ́ lọ́wọ́. Lọ́wọ́lọ́wọ́ báyìí orí àdúrà ló sì wà o. Bóyá Ọlọ́run lè yọ̀ǹda ọmọ kan fún. Bàbá pàtẹ owó, àwọn mélòó nínú wa ni ò ní sọpọlọ nù. Ìfẹ́ owó mà sì ti wọnú ṣọ́ọ̀ṣì nítorí ipò. Owó ló sì ń tẹ̀lé pò. Nígbà tí èèyàn bá ti wà nípò, owó á sì tẹ̀lé. Ìfẹ́ owó ni wọ́n sì lura wọn játijàti. Wọ́n ti ṣọ́ọ̀ṣì kan òkè ọ̀hún torí owó. Amúlóńdè wọ ṣọ́ọ̀ṣì, wọ́n lura wọn yánnayànna, wọ́n gbéra wọn lọ sí kóòtù. Èrí lójú ayé ara wọn. Àwọn aláìgbàgbọ́ a máa sọ̀rọ̀ játijàti lórúkọ Jésù. Ìfẹ́ owó, ìfẹ́ owó, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀, ó ti sọ wọ́n dòkú. Má gbàgbé ọ̀rẹ́ mi o, bàbá pàtẹ owó, àwọn mélòó nínú wa ni ò ní sọpọlọ nù. Tí wọ́n ní kí wọ́n máa bá wọn kówó dání nínú ìjọ, wá ka owó yìí, ó lọ bí rẹ́rẹ́, ẹ̀ ń ka ó lọ bí rẹ́rẹ́. Bàbá pàtẹ owó, àwọn mélòó nínú wa gan ni ò ní sọpọlọ nù. Àwọn mélòó ló ṣe olóòótọ́ gan tí a bá ń sọ̀rọ̀ owó. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ sáwọn arábìnrin kan. Bàbá àti ìyá wọn wà nílé, ìgbàgbọ́ wọn ni pé àwọn ọmọ wọn ń bẹ nílé ìwé. Àwọn òyìnbó kan wá, ayé tá à ń sọ yìí, ayé ò tí ì bàjẹ́ tó yìí. Àwọn òyìnbó yìí wá nínú ọgbà ilé wọn, wọ́n ń sin àwọn ajá. Àwọn ajá wọ̀nyí wọ́n tóbi gọ̀lọ̀tọ̀gọ̀lọ̀tọ̀. Wọ́n ní àwọn ajá yìí wọ́n fẹ́ bá abo sùn. Wọ́n wá ń wá àwọn ọmọ tí wọ́n fi ara wọn lẹ̀, ajá lè bá sùn. Àwọn òyìnbó yìí wọ́n ṣèlérí owó rọ̀gùnrọ̀gùn fún àwọn tí ó bá para wọn lẹ̀. Wá wo àwọn ọmọléèwé nígbà tí wọ́n rówó owó ilẹ̀ òkèèrè tí ì ṣe náírà. Wọ́n ní owó rèé, wọ́n pàtẹ owó fún wọn. Nígbà tí wọ́n rówó, wọ́n sọpọlọ nù. Wọ́n gbà o, àwọn ajá sì bá àyàn sùn. Ohun tí àwọn ọmọ wọ̀nyí bá lọ rèé o. Ṣùgbọ́n kẹ́mi wọn tó bọ́, wọ́n jẹ́wọ́ ohun tí wọ́n ti ṣe. Arákùnrin arábìnrin, bàbá pàtẹ owó, àwa mélòó nínú wa ni ò ní sọpọlọ nù. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.